Hello, good morning. Okay, good afternoon. Now we're going afternoon. Torí pé Lárìnká ni wá, a jáde lọ lónìí láti lọ wá ilé-iṣẹ́ tó dára jù fún ètò wa ètò yín tá ń palẹ̀ mọ́. Ẹ béèrè pé tòwó ni Ìró Àṣà. Kí ni mo sọ mo ní Ìró Àṣà níbi tá a ti máa mú oríṣiríṣi àṣà nílẹ̀ Yorùbá, nílẹ̀ Haúsá àti ní gbogbo ibi lórílẹ̀-èdè Nàìjíríà wá fún yín. Ẹ kú ojú lọ́nà. Níbo la fẹ́ máa show ẹ̀? Lórí Lárìnká TV, lórí YouTube channel. Lárìnká TV YouTube channel. Ẹ wò ó, ẹ jẹ́rìí wa ní Lárìnká pé a kì í hèèrà tí ò lọ́mọ nínú. Ẹ máa bá wa ká lọ. Ṣé rí studio tẹ́ ń wò yìí? Ibi tá a ti fẹ́ máa pò pọ̀ kó lè dodidi, kó dùn kí gbọ́ngbọ́n kan sí i. Ní Lárìnká TV, a ṣeré o. Ṣé bẹ́ẹ̀ rí setman wa nìyẹn? Ṣé rí bó ṣe wọ̀n tó yẹ̀ wò? A fẹ́ lọ kó ohun ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wá sí ìrántí ẹ̀yin olùwòran wa. Gbogbo ẹni tó ti gbàgbé Orísun, tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní wo Lárìnká TV, tẹ́ ń wo Ìró Àṣà lórí Lárìnká TV, ẹ rí i pé ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́. A sì fẹ́ kẹ́ ẹ sọ lẹ́nu. A fẹ́ kẹ́ ẹ máa bá wa ká lọ ní ṣísẹ̀ntẹ̀lé bá a ṣe ń palẹ̀ mọ́ ètò Ìró Àṣà lórí Lárìnká TV. Ẹ máa bá wa ká lọ. Ẹ kú ojú lọ́nà. Ẹ wò ó, inú mi ń dùn lọ́wọ́lọ́wọ́ torí mo mọ̀ pé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní wo ètò yìí, ẹ ní wo ètò míì mọ́. Èmi ni mo sọ fún yín pé níléeṣẹ́ Lárìnká TV, ìrìn àjò jẹ́ nǹkan kan fún wa. A wà fún yín ní sẹpẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ayalékú ní mọ bí ọbẹ̀ tí láàdì. Èyí kì í ṣe èébú fún wa níléeṣẹ́ Lárìnká TV. Ní Lárìnká TV àti ìjẹsẹ̀ adìyẹ nípa ṣíṣe ìwádìí àṣà, ìwà, ìṣe àti ìrìn àjò nílẹ̀ Yorùbá àti ní gbogbo àgbáyé. Lárìnká TV gbangba làṣà ń ta. Lárìnká TV tẹ̀síwájú. Ẹ kú ojú lọ́nà.